صل على سيدنا محمد على سيدنا محمد وعلى آله وعلى آله وأصحابه وأصحابه وسلم. وسلم. اللهم صل اللهم صل على سيدنا محمد على سيدنا محمد وعلى آله وعلى آله وأصحابه وأصحابه وسلم. وسلم. آمين. وأخلص مده للنبي محمد وذريتي منها نبي محمد وأخلص مده وأخلص مده للنبي محمد وذريتي منها نبي محمد وذريتي منها نبي محمد نبي أقام الدين نبي أقام الدين والدين ماهل فهو قناة الكفر وحياة شدد فهو قناة الكفر وحياة شدد وأخلص مده للنبي محمد èyí tí ó bá ti ń han sẹ́ni tí èyí tó ń bá sọ yìí ni ẹ ṣe òun ló máa ń sẹ́ẹ̀tì irinṣẹ́ mi nílé ó sì máa ń pa ẹ̀ èyí tí bá ti ń han ẹyọ kù níbẹ̀ akokoro ni tẹ́ ẹ̀ bá yọ bí eyín kò ní gbádùn so èyí tí ò bá ti dá ẹ̀rọ ayọ́ kù ńbẹ̀ kókù wọn bá tá lè gbádùn ara wa. وذريتي منها نبي محمد وذريتي منها نبي محمد tóòrùn bá ti mú gbogbo nǹkan ti máa yàtọ̀ àfi ká sì fara balẹ̀ torí òòrùn ti mú. نبي أقام الدين والدين مائل ó ká mi lá yorùbá nẹ́bí dáadáa. فأوها قناة yòówó الكفر وآيات تشدد èmi lọ́nu wá sọ tẹ́ yorùbá nẹ́bí dáadáa mọ́. سلامي على قبر النبي محمد mọ́ta nǹkan ká máa ti bẹ̀rẹ̀ wá sí. nàbí yìí hùdá. dákun torí Ọlọ́run. wàlí Mustapha wàlí Muayyadi. wá sí ní májẹ̀mú àtẹ̀lé ni ibi tí ọ̀rọ̀ ti ń wá nínú ara ó jìnnà gan kò sì fẹ́ nǹkan míì ju farabalẹ̀ lọ. وكان رسول الله أفضل من مشى على الأرض إلا أنه لم يخلد وأكوابه مثل النجوم وخوده لوارده فازوا بأعذاب موردي. bàbá wa ìmáàmù wa àgbà ní kùntù wa níbí jamilul wajhi. Allah. وأخلص مده للنبي محمد وذريته منها نبي محمد
mo fọlọ́run bẹ̀yìn ẹ dákun torí tọ́lọ́run ẹ dákun tẹ bá fẹ́ kí n wí tí ó tẹ̀yìn lọ́rùn ẹ lọ fara balẹ̀ òórùn ti mú ọpọlọ mọ́ sáré káàkiri. شهدت على ألا نبوة بعده وأن ليس حي بعده بمخلد. wọ́n sì ń dákọ̀ ànábì èyí múra bàbá yàyà. شهدت على ألا نبوة بعده وأن ليس حي بعده بمخلد. عليك صلاة الله يا خير مرسلين. n tó mọ̀ yìí ń ké àtúpalẹ̀ lónìí. حياكم الله. àgbàpẹ́ nìkan ò ní máa bẹ lọ gbére àmọ́ àwọn kinní kan bẹ tí yẹn bá ṣe òní òkú ọkọ rẹ̀ gbọ́dọ̀ kú. شهدت على ألا نبوة بعده. èèyàn lè kú kó kọrí ó má kú èèyàn lè máa bẹ láyé kó kọrí ó kú. وأن ليس حي بعده بمخلد. bàbá ìmáàmù ni mo fẹ́ kí ẹ sì jí ráàyè kí ẹni kù tu yín àdúgbò náà lẹ ti jẹ́ kí ẹ torí ẹ̀ farabalẹ̀. عليك صلاة الله. bàbá wa Jamilul Wajh anabi Muhammad صلى الله عليه وسلم. yòówó ẹ̀ dáadáa ní bọ́ọ̀lù wí. شهدت على wọ́n máa ń sa khalquhu sa khulquhu gbogbo ẹni tí ẹ bá rí tó bá ti rojú koko tí ìrísí rẹ̀ ò bá dáa ìwà rẹ̀ ò ní dáa. bá ti rí yàn tó sunu jọ ẹ wò dáadáa kò ní níwà tó rójú rẹ̀ sukusuku bí àsukù bínú rẹ̀ ó ti rí nù. لقد قال الرسول وقال حقا وخير لقول ما قال الرسول. bàbá yàyà nàró sáré tí n bá ti rí ẹ ẹ̀yẹ wojú àfa ọ̀rẹ́ mi. إذا بدت ẹ wojú àfa yàyà sí bàbá الحوائج فادفعوها. àfa gegele ní ẹ wojú wọn sí bàbá. إلى من وجهه حسن جميل. lórúkọ jọra wọn. إلى من وجهه حسن جميل. kódà àníbà Muhammad ló sọ bẹ́ẹ̀ bọ́ọ̀lù wí. وخير القول ما قال الرسول. àníbì ló sọ bẹ́ẹ̀. إذا بدت الحوائج فادفعوها. àníbì ló sọ bẹ́ẹ̀ ṣe nǹkan tó fẹ́ kó láṣeyọrí ẹni tó dúró ẹ fáìn ní ọbẹ̀. إلى من وجهه حسن جميل. gbogbo ẹ̀dá tó bá fi ọmọ tó rojú sọ igbá kò ní tàtílẹ̀ òfin sú. إلى من وجهه حسن جميل. afẹ́ra búrẹ́dì èló ni 20 naira sí ògbà 15 naira ẹ wá gbé ìyá rẹ̀ ó sọ ọ́ tì ládùúgbò báwọn. إذا torí ojú rẹ̀ kan inú rẹ̀ náà funfun dà. بدت الهوائج فادفعوها. kódà bí yẹn ń sàfà bójú rẹ̀ bá ti kóró ju òsì ní òpá. الله. إلى من وجهه حسن جميل. èsì yóò mọ́nú mi dáadáa. إلى من وجهه. àwọn asábìlì káfí níjọ́ tí ọ̀ràn yẹn lọ gbórúkọ lọ́ra ń jẹ wá wọ́n ní tó ọba débẹ̀ ẹni ojú rẹ̀ bá fáìn ní ọba arajà ẹni tí inú rẹ̀ ò dànù ìyẹn ṣe sojú sukusuku إلى من ìwọ nìkan nìkan dùn ni. وجهه حسن جميل. wọ́n àsìdì fáwọn àfa gbogbo àfa tó fẹ́ lálẹ́ ẹ lọ túnú àtọ́jú yín ṣe. إلى من وجهه حسن جميل. yorùbá níbi ó sì dùn mí díẹ̀. لقد قال الرسول وقال حقا. ẹni bá sọ bẹ́ẹ̀ kò ní ṣòfò. وخير لقول ما قال الرسول. ìyẹn náà pè ní passion albashasha
وخير القول ما قال الرسول. bàbá imam mo fi ń kí bàbá wa Láǹgbá. bàbá gbogbo wa nu ní Kùntù ní àyín Ládéwọlé ní àyín Ládéwọlé yányán tó ṣe pé èmi wọ́n jọ sàràfà bàbá ni mo kí ọ ọdún mẹ́ka ń gbà tó ń ṣe wá síbò lọ́wọ́ ọmọdé. إذا بدت الهوائج فادفعوها. mo tún ti kọ́kọ́ kí bàbá imam mi àfàrù bó lọ wí. إلى من وجهه حسن جميل. tó ti kọ́kọ́ kí bàbá imam ipò tí ń jẹ́ imam ó lágbára púpọ̀ ẹni tó ṣe pé bí ò bá rùkú ẹ gbọ́dọ̀ rùkú ó wà lẹ́tí jùlọ. láyé ní ẹ̀sàgbà rẹ̀ ṣùgbọ́n tá a bá tó sáfù lọ́dọ̀ ọlọ́run ó lẹ́ẹ̀ tì ṣáájú. الله. ẹni bá jù ní lọ níwájú ọlọ́run bó ni ò ti jù yàn lọ. إلى من وجهه حسن جميل. ipò ìmáàmù ò ṣe fi sí é èyàn bá wàá ga dé sánmọ̀ níjọ́ tó bá tún lọ bọ́ lọ́hùn á tún á tẹ̀síwájú ìmáàmù. الله. ìmáàmù máa wò pé ṣé bọ́ ṣe mọ náà wàá nìyí kí ni wọ́n ń bẹ́rí fún lára rẹ torí ọlọ́run kí ni wọ́n ń bẹ́ ọ̀rọ̀ fún lára rẹ. kódà àṣírí tá nìkan ò rí rí téèyàn bá kú ìmáàmù lè rí pé kí n tó kírun sílẹ̀ tú aṣọ rẹ̀ ìgbà ni ó wàá rí i pé ṣé bó ṣe mọ nìyí àwọn tí ó gbé ata bá kú tán wọ́n jù á lọ. إلى من وجهه حسن جميل. èmi ò sì mọ bí mo sì lè kí àgbàlagbà téèyàn bá fún yẹ alọ́mọ tó wúwo lóde òfin kí bàbá wa Láǹgbá. ẹ pé sí ìwù dáadáa ni. شيخ. àwọn láṣojú bàbá wa ẹ́míà láàrin wa ní àyín. إذا بدت الهوائج فادفعوها. mo kí wẹ̀yìn bàbá bàbá torí àsìkò àmọ́ ẹ jẹ́ ń wù akẹ́tẹ́ bá yọ̀ǹda mi mo kí bàbá wa sọ lágbẹ̀rú. الله. torí arúgbó wọn màmá tó bí arúgbó wọn ọ̀dọ̀ wa náà ti bí ọlọ́fà kódà arúgbó tiwọn lọ́hùn ni bàbá wa màmá arúgbó wọn ni bàbá wa tí wọ́n fi kú sàgbàjì tí wọ́n fi kú sọ́dọ̀ wọn ibẹ̀ ni sàárè Imam Abdulrahman wà. وخير القول ما قال الرسول. bàbá ń sọ̀rọ̀ ní imam àjọ nílọ́fà ni الله. lèmi wọn náà fi jọ ní sọ lágbẹ̀rú. وخير bẹ́ẹ̀ fún mi ẹ sáfù ẹni òbí mi ń bẹ̀ á sì jọ máa lò bó lọ wí jèrè. وخير القول ما قال الرسول. kódà ń jọ tí a fẹ́ yan ìmáàmù ọ̀fà tòní àwọn àti bàbá wa Akíbù ni wọ́n fọwọ́ mi kalẹ̀. ìmáàmù Akíbù àwọn ni wọ́n fà mí lé ọlọ́fà lọ́wọ́. إذا بدت الحوائج فادفعوها. mo rò pé fẹ́lẹ́ yẹn náà òun tí ìsàsójú ti ń bá dá wọn kì. إلى من wọ́n ní pé وجهه tá a bá pé kiriboto á pé kiriboto. حسن جميل. mo wá kí wàzírì bàbá mi ẹni tí bàbá mi dákẹ́ sí lọ́wọ́ nù. bàbá wa Al-Wakil níjọ́ tí bàbá mi ó kú ò láyé wọn ló dákẹ́ sí. إلى من وجهه حسن جميل. agboolé tá a wà agboolé ìkíláàsì ni wàmàlì ìkíláàsì. إذا بدت الهوائج فادفعوها. أين المخلصون وأين المخلصون؟ المخلصون به المخلصون به ìtumọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. أعوذ بالله من الشيطان الرجيم. ntí ni kò kéwù. إلى من وجهه حسن جميل. yóò bá níbi dáadáa jẹrẹ. إلى من وجهه bàbá ọmọ yóò bá gbà lọ́mọ kí wọ́n. حسن جميل.
ẹ̀yin wọn náà ni ò bàjẹ́ yìí ọlọ́mọdé ó bàjẹ́ bàbá ọlọ́run dáre al-ikhlas ẹ̀yin wọn náà ni ò bàjẹ́ yìí khalifa tó ní ẹkú ẹrù bẹ́ẹ̀ bá bí ni re èyàn ń sinmi tí ó fi kú gbogbo ẹ̀dá tó bá ní bíbí kì í sinmi torí yóò fẹ́ ṣe déédéé tí bàbá rẹ̀ ṣe ẹni ó bá ní bíbí tí bá ń sinmi orí rẹ̀ nìkan ó ti tán nílé wọn òun ló fà á tí n fi ń lọ tí n fi ń bọ̀ mo fẹ́ sekún sí àtó bí mi ni èyí mo lẹ́ni ó bí mi tọ̀ ń gbọ́n omi ó tán bẹ́ẹ̀ ẹ̀yin náà bùkún ni káà tí mo má bàa sunkún gbogbo ọmọ èèyàn láti sùn tí mo tí odidi ó tán ràn wọn lára tó wá kúnlẹ̀ kéwú wọ́n gbé lọ ní bàbá wọn tẹ́ padà lọ wòran ẹ máa kọ́ ọmọ èèyàn ńlá ni ẹ máa ṣeré ẹ padà kúnlẹ̀ fọmọ kéwú bàbá yín. إذا بدت الحوائج فادفعوها. torí bí tí nǹkan bá ṣẹ́kù sí la yí ó lọ gbogbo bí tí nǹkan bá ti sí mẹ́ẹ̀ ní réèyàn bẹ̀ mọ́. إلى من وجهه حسن جميل. ayébìnrin yóò mọ̀ níbi dára jẹrẹ. إلى من وجهه wíwádà. حسن جميل. tí ìbájọ́ máa fà ní òní dààmú tó báyìí mọ́ mo tún sọ ni pé bàbá mi kò kú ṣe tó báyìí ṣùgbọ́n gbà tó ọjọ́ mọ̀ ìmọ̀mù tó ọjọ́ máa fà challenge wà fún ọ wọ́n béèrè tí bàbá rẹ̀ ò rí ṣe lọ́wọ́ tiẹ̀ bẹ́ẹ̀ bá ti lè tún ìtàn bàbá rẹ̀ kọ ó sorí burúkú nù. أخلص لدين الله صدرا ونية. aṣọ pé ẹ̀jí ó parun la fi ń kí i èmi ló wà mẹ́ ẹ tó dúró khalifa tí o bá ti serious mọ́ wọ́n stage kìíní síta mi ọmọ tẹ náà wàá dúró lẹ́yìn àgbo bàbá wa sì ní ẹ máa pé tì orí bàbá wọn burú nù. أخلص لدين الله صدرا ونية. gbogbo ẹ̀dá tó bá níran gbogbo tí ìran yín ò fi ní parun ni ọmọ ìjà fún. gbà tí mo dá àyè wọn ni ọmọdé ni kí ni ó fi máa mọ̀ ṣe mo ní bẹ́ẹ̀ yẹn bá lọ tó bá níyì ifi sì kí ọ̀ràn bàbá rẹ ni n tí fi ṣe ni pé n fẹ́ kí yẹ ọjẹ́ ìran bàbá mi ó dá mo jòkó mo jẹ́ káwọn ẹni tí ò wá takò. أخلص لدين الله. gbogbo tí wọ́n bàjẹ́ tó máa dá ẹ kó sun yàrá tó bá lágbára kọ́ tó ṣe tó bá ṣe ọmọ yín ó sunkún ẹ̀. wọ́n ní bẹ́ẹ̀ ni ọmọdé ni ẹ̀ sọ fún ọmọdé ló sì wá tẹ́rí sẹ́rú àgbà ibi tí àrà bàbá wó sí ibẹ̀ ni màá rà sí bí láti yewu lórí náà nù. أخلص لدين الله صدرا ونية. ó dùn mí bẹ́ẹ̀ tí yorùbá nẹ́bí o. وكل الذي تخفي يوما سيظهر. bẹ́ẹ̀ni. وكل الذي تخفي يوما سيظهر. أخلص لدين الله sharif ni dọ́gbandọ́gba. صدرا ونية. ṣé n tún palẹ̀. وكل الذي تخفي يوما سيظهر. àwọn obìnrin ní òjì ń ṣe wá sígbà tí wọ́n yorùbá nẹ́bí dáadáa. وكل الذي bàbá تخفي يوما سيظهر. gbogbo èèyàn máa lífà tó ní ẹni náà. ẹ lọ tilẹ̀kùn wọn rí kílẹ̀ àti òfin kún tí ó fi dùn ju tìjọ́ ń lọ. èmi lẹ́ẹ̀ fi kún jòkó yìí tí ó fi máa dùn táwọn ará ọ̀run fi máa kan sáárá pé ẹ káre gbogbo ibi tá a gbé dé ẹgbẹ́ kọjá bẹ̀. mo kí bàbá wa ẹ́míà. ṣéèkù. ẹ wí pẹ̀lú gbogbo ara yín. ṣéèkù. wí kí á mọ̀ pọ̀ sọ̀rọ̀. ṣéèkù. ọlọ́run tí bàbá ó pẹ́ fún wa. àmín. mo kí president gbogbo àwọn àfáà ní Kwara State àtàpá kan àrèwá bàbá wa ìmáàmù àgbà. ó kàn mí láà fún àìfó kamila tó bá ka ọ lọ àti kádàrá bá ta kọ̀ ńkọ́ wọ́n sì wá ràn tó ga wọn bú ẹ wọ́n sì wá ń ṣe báwọn wọn ò tiẹ̀ máa ń ṣe sódà fún ọrí sá.
ẹnu ehoro gbàjánu ẹ sí bàbá tiẹ̀ bú yẹn pé kò sáyé ṣe ìwọ tó fíìlì lọ́dọ̀ ìyàwó àtọmọ lọ́ọ́ máa sọ fún àti ń ṣèlú lọ́ọ̀dẹ bàbá rẹ tó fíìlì tiẹ̀ ọmọ afẹnugún àti ń ṣe ayé. أخلص لدين الله صدرا ونية. ó lọ jẹ́ ń bí léèrè ọ̀rọ̀ kan èmi sábà béèrè àmọ́ torí àgbàlagbà pọ̀ ń bì èyí ṣe tó ṣe pé ẹsẹ̀ ní máa dùn ìmọ̀mù tí mo bá kú. bàbá lọ́rọ̀ rẹ̀ jánà ó tó ń du èmi lọ́wọ́ nísìn. ó nídìí ààyè tí ń gùn ọlọ́run ló mọ iye ojú tó fẹ́ gùn. ẹ dẹ́kun ọ̀rọ̀ tí ń sọ wà very sensitive mo fà nábì bẹ̀yìn. أخلص لدين الله صدرا ونية. mo gbé yòókù mi ọlá pé ìran mi ni ó jẹ́ kí n màrún tí máa ń fa ẹsẹ̀ dúdú. ààyè tẹ́ ń wò ó ẹlòmíì ń bẹ nípò kọkànlá ó faramọ́ kó pààyàn mẹ́wàá kó èdè bẹ̀ tí yóò máa taari wọn ṣubú ẹni tí ò rán lẹ́sẹ̀ afọ lójú yóò sá máa tiẹ̀ lẹ́gbẹ̀lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ kó sàgbára pala wọ̀ bẹ̀. olùwọ́tọ̀ jẹ̀mọ́mùtọ̀ kan ń sùn wọ́n fi ìmọ̀ lé ọ lẹ́yìn. أخلص لدين الله صدرا ونية. kí ìmọ̀mù tó máa lé owó fẹ́ǹsì ní kọ̀kọ́ mọ yípo ara ẹ̀ ọdún mẹ́wàá tó bá mọ fẹ́ǹsì má ti gun mọ́tò má mọ fẹ́ǹsì lọ fẹ́ǹsì bíi méje tí ó ń wo kan tó tún kankan ń wo kan tó tún kankan gbà tó ń bá ewo mẹ́sẹ̀ sàn ti tají ọtí mú bọ̀ nínú yàrá ìjìgàm. وكل الذي تخفيه يوما سيظهر. وكل الذي تخفيه يوما سيظهر. bàbá ẹ kú sẹ́ oyè mọ́mọ́ tí tẹ́ fi rẹ́rìn bí ìbá ṣe kó jẹ́ nǹkan ìran fúnru wa yìí kóńdó mọ́pọ̀ ẹrù ni àmọ́ la kó jẹ́ nǹkan ìran àwọn tó kó sí mi nínú jù mí lọ. أخلص لدين الله صدرا ونية. bàbá tí mo wá sọ ọ̀rọ̀ tí ó gùn ni kí ni ń jẹ́ ikhlas bó o là á ṣe di mùkúlísù báwo là á ṣe dẹni tí ó kí ọlọ́run tọ́lọ́run ni Allah. bí ìtàn bàbá tá a jòkó ń tà wọ́n tí a bá sọ̀rọ̀ fọlọ́run tí ò ní dalẹ́ kó tó rí bẹ́ẹ̀. mo wà ní bàbá wa ẹlẹ́hàá bàbá wa ẹlẹ́hàá mo wà ń lé wọn ní bí ijọ́ mélòó sẹ́yìn ó ti pé 78 years tí wọ́n lọ 90 ọdún àti mẹ́jọ méjìdínlọ́gọ́rin ni bàbá náà ti lọ bọ́ lọ́hùn níjẹ̀ lónìí ìjẹ̀fà ni mo wà ń bẹ̀. ẹ ṣe sọ́nà ni ìgbàdúrà mọ́ ni àbá àjọ ara àjọ gbogbo iṣẹ́ tí ẹ ń ṣe lọ ní ẹ kó kalẹ̀ fún wa a ṣe sàtì ò rí bẹ́ẹ̀ mọ́. ìwọ̀n bá tí mo fẹ́ yẹn ju ká máa lọ lẹ́nu. أخلص لدين الله. mo kí ni àfa mi lẹ́làájí àgbà. صدرا ونية. ọlọ́mọdé lẹ́nu òtú. وكل الذي تخفي يوما سيظهر. Khalifatul Arabi tòní mufti baba mufti gbogbo Kwara state torí oyè tí yẹn bá ti jẹ́ lọ́rin gbogbo Kwara lọ ti jẹ́. ọwọ́ àjòyè ńlọrin wọn lọ́ọ̀rin rí gbé wọ̀lú kan ta ló wà ń bẹ̀ tó jù lọ́rin lọ. wọ́n ní erin ibìkan ẹ̀ lírí ibìkan kò tó erin kó tó kú òǹlẹ̀ ni tó bá dèlú ọ̀hún táwọn ní òpè lẹ́lìírí bolerin ó wọ̀ tẹ́ ẹ̀ ní rere a sì pé kò tẹ́rin nu erin rọ́nu ta ní òpè lẹ́lìírí. lisili dini layi. mo kí role model wa nínú wáàsí àwọn oníwàásí àgbáyé. rahimahullahu ta'ala. ta ló fẹ́ jọ ẹni mo fẹ́ jọrọ.
أخلص لدين الله mo kí lè ṣe o Adam ọlọ́mọdé ó dàrú. صدرا Mudirul Markaz ونية OON ọlọ́mọdé ó dàrú mọ́ wọn lórí. وكل الذي تخفي يوما Bàbá, méjì ni. سيظهر. ní bá ti wí mẹ́tẹ̀ẹ̀ta bàbá mo ti ń jẹ́ ikhlas mẹ́ta ni. àkọ́kọ́ ń bẹ̀ sí mo lè wí huwa al-ikhlas huwa istiwa a'malil abdi. sẹ́ńtẹ̀lé mi kí iṣẹ́ ẹ̀dá kó dọ́gba zahiran wa batinan. báyìí kí iṣẹ́ ẹ̀dá ó dọ́gba ní kọ̀kọ̀ àti lọ́kàkẹ́. kó ṣe pé n tó ń wí ní gbangba àtà pé Allahu tó o bá dé yàrá òun náà ni wọ́n bá lẹ́nu rẹ̀. إذا سر والإعلان في المؤمن استوى. kí n tó bẹ̀rẹ̀ wá sí kí kọ̀kọ̀ àti gbangba àtà ẹrú kó ṣe déédéé. iṣẹ́ tá à ń ṣe ní gbangba àtà pẹ̀lẹ́pẹ̀lẹ́. istiwa a'malil abd zahiran wa batinan aw batinan wa zahiran bákan náà méjèèjì. iṣẹ́ tó ń ṣe ní gbangba àtà yìí kó ṣe pé tó bá kù àtọ́lọ́ bẹ́ẹ̀ lọ ń ṣe. ẹ dá mi ló mọ́. bó a ti joyè lásàlátù tí ń dáàbò rí bù ọ lórí tí ń kọ́ àwọn àdíjà ní ìyàwó ànábì tó kù ní. ṣètò ọba dọ́dọ̀ ọkọ rẹ ṣé bọ́ ọ ṣe rí nù. ǹjẹ́ lọ́dọ̀ ọkọ rẹ sẹ́ni ìbòrí ni ọ́ abẹ́ ni èpè. ǹjẹ́ bá a ṣe joyè mọ́sálásí tára àdúgbò ń gbé ẹ kú oríire tó bá kù wá àtọkọ rẹ sọ èso obìnrin burúkú. ǹjẹ́ tí wọ́n bá interview ọkọ rẹ kan tó fún ọ ní bòrí ṣé yóò jẹun fún ọ. tá a lè fẹ́ fi joyè mọ́sálásí yóò tù ẹni ó balẹ̀ ọkọ rẹ jẹ́ kí ní òtún lójú ibi jẹ̀mọ́ láti dàrú. bàbá ikhlas sáàsì lónìí bá a ṣe rí i tó bá ku àwọn àtọ́lọ́hún ẹ̀jẹ̀ àdúgbò Rabi'atul Adawiyya radiyallahu ta'ala anha. ẹ̀ bá ń sọ bẹ́ẹ̀ dáadáa. radiyallahu ta'ala anha. tó ní laysa qasdi. laysa qasdi min al-jinani na'ima. laysa qasdi ọ̀pẹ sangiliti ni kò dùn mọ́ mi. laysa qasdi min al-jinani na'ima. wala anni. ghayra anni uridu li araka. wọ́n lálẹ́ jẹ́nà tí mo fẹ́ wọ̀ kì í ṣe kí n lè gbádùn ìyàwó jẹ mí kí n tó kú. wọ́n tún fi ń tọrọ àlẹ́ jẹ́nà ní kí n lè rí ọkọ lè rí mi. ìkíláàsì là ń túbọ̀. ẹnìkan wá pèrún lẹ́gbẹ̀ẹ́ mọ́ṣáláṣí ẹ̀ ilé rẹ̀ ní mọ́ṣáláṣí Rabi'atul Adawiyya. ẹ̀ńtọ́ wá pèrún tán ó lọ́kùnrin ó sì rírun pè bá. ó ní tí ń wí kò dọ́kàn rẹ̀. wọ́n ní bó lọ tún ní wí rábí bó lọ tún ní wí. ó láàní òrírun pè kápẹ́ ní tí ń wí tó ní Allahu Akbar Allahu Akbar tó bá dí ọkàn rẹ̀ ni ó yẹ ká ara mi. gbogbo wa tá à ń pè ní tá à ń ṣe la ilaha illallah onílà àmọ́ tá à ń wí lẹ́nu. wọ́n ló dáa bá wí ó ní ẹbí là kí n wí ó bèbè ló bá gun mi sóró bó ṣe débi ashhadu an la ilaha illallah sóró sì wó kalẹ̀. ó ní orí kí láàgùn tá a ti pè ọlọ́run tí ò ní wó. laysa qasdi min al-jinani na'ima. ntẹni wá ṣe ń bi lónìí jù mí lọ ǹjẹ́ bá a ṣe ń pe ọlọ́run lẹ́nu ǹjọ́dọ̀ kan wá mo fẹ́ kẹ́ ẹ máa dá mi lónìí. ma'rifatun bil qalb wa qawlun bil lisan. kéèyàn tó lè pe ọlọ́run kó tó lè dáhùn àwọn fọkàn rẹ̀ mọ́ pé ọlọ́run mi ni. gbalowa kan ẹnu ṣùgbọ́n ní sinna ilaha illallah sódọ́kì. Rabi'atul Adawiyya bàbá ẹ kú wájú ló bá gun orí kiri náà
bí ṣe ń pè níbọ̀ tí ń pè níbọ̀ bó ṣe níbẹ̀ ṣẹ́dọ̀ ńlá ilaha illallah àbí gírrrr ó lè rí abẹ́ rí nísìn ó lè mi tí ń pè ọlọ́run mo kéré àmọ́ tí mo pè tóbi àfi kó wó nǹkan tí mo wà lórí rẹ̀ o. gẹ́yìrà ni Allahu Akbar. orídù àlì sọ bẹ́ẹ̀ dáadáa. Sọ bẹ́ẹ̀ dáadáa. Allahu Akbar. ọlọ́run jẹ́ àríwí. Àmín. èmi ló ń bá káàkiri èmi ló ń bá ká. إذا سروا والإعلان في المؤمن استوى bílẹ̀ lẹ́ẹ̀kejì. لقد عز في الدارين واستوجب الثناء. bílẹ̀ lẹ́ẹ̀kejì bá. ó wà á ń yakuna òun náà ni kò ṣe pé á ń yakuna bá a tinú àmàrà min zahiri. òun ni kíkọ́rọ̀ èèyàn kó kún kẹ́kẹ́ ju gbangba ta lọ. kó máa ṣe bókibòkì níta bíi wèrè kókun àtọ́lọ́ kó wá bí sí Allahu Allahu Allahu. ẹ̀yin lẹ́yìn mi wo bí èèyàn yẹ̀yẹ́ ṣùgbọ́n tó bá dòru tán àpátápá ara ni ìkíláàsì nu. ṣé ń tẹ̀lé mi kíkọ́rọ̀ èèyàn kó kún jù tààrẹ lọ kó ṣe bí ẹni pé ò síríọ̀sì níta tó bá dòru tán kó nàró tẹ̀sùbá kó máa kàkó. أفلح الزاهدون أفلح الزاهدون والعابدون إذ لمولاه أجاع لبطونا أسهر لأعين العيلة حبا فانقضى ليل وهم ساهرون شغلاتهم. bàbá irú kò tá a dẹnu tó yẹ pé bí a bá ti dẹnu yàrá kò sún oorun mọ́. Ibadatullah. wọ́n á kọlọ̀ pé kámẹ́rà lọ eléyìí yóò sì ọ̀rọ̀ mi lófò yóò sì ọ̀rọ̀ mi lófò. hasiba annasu anna fihim jununa. kẹ́ ẹ̀ yóò bá níbi dáadáa mẹ́ni. yóò sì ọ̀rọ̀ mi lófò. shagalatihum ibadatullahi hatta. àwọn náà dẹ́kun tí wọ́n máa pè é ní wèrè. hasiba annasu anna fihim jununa. ó lẹ́nu tó ṣe pé ìkànnì àwọn ẹrú ó fẹ́ ká tẹ̀lé mi kọ̀rọ̀ wọn ju gbangba àtàwọn lọ. ó wà lọ́dọ̀ ọ̀gá rẹ̀ bàbá ẹrú sì ni òjò wa rọ̀ fún bí ọdún mẹ́ta ń wá ń sọ fọlọ́n pé ọlọ́run tí a bá ṣe ọ sí mi náà ṣe ọ. ọ ní ìjọ yìí ṣe ọ kí wàá lèmi ń ṣe fún ọ ọ sì kà mí sí. ṣùgbọ́n ní wòlíì rẹ ni mo jẹ́ ni ọwọ́ ni wọn ò kírun wọn ò gbààwẹ̀ sẹ́mi ò kí. kápẹ́ lọ́wọ́ fìyà jẹ wọn ni ọ̀ ní dá mi sáàrin wọn. الله أكبر. إذا سر والإعلان في المؤمن استوى لقد عز في الدارين واستوجب الثناء وإن خالف الإعلان سرا فما له. ó ní wòlíì wọn fi kú lágboolé bí o bá kú o kọ́ lẹ́nu pàrọ̀ gbogbo ntara maka ṣe bó ṣe burú tó ọlọ́run ò jẹ́ wọ́n yà àgbà tó ní wà nẹ́bí jáde mo fẹ́ bínú ní ìsìn jáde bí o bá jáde ní pàtó sara maka ò sí wòlíì ọlọ́run ó jòkó nbìkan wọn mọ̀ dààmú wọn ò fẹ́ràn rẹ̀ ni tí ẹ bá fẹ́ràn wòlíì náà orí burú ò ní jẹjẹ mọ́ olóòní nígbà tí ẹ tiẹ̀ fẹ́ mi sì bẹ fẹ́ràn wàlíyù láì aláwo náà ti kun náà nù ẹ jẹ́ n padà ń bí eyín. وإن خالف الإعلان سرا فما له من الله فضل سوى الكد والعناء. ló bá yọ lẹ́yìn ìlú ọ̀gá rẹ̀ wá tẹ̀lé ó wá forí kalẹ̀ ó lọ lọ
bí ẹ bá ṣe ọ sẹ́mi náà ṣe ọ ọba ọmọ àgọ́ bí wọn bá wúlò sẹ́mi náà wúlò ọlọ́run mo ti ń wú ọ ń wò mí lónìí mo fẹ́ kọ́ ọ̀rọ̀ òjò fún ẹ bọ́ọ̀ bá ti rọ tèmi kọ́ ọ̀rọ̀ kò sí orílẹ̀ báyìí Allahu Akbar àbí gírrrr òjò sì ń rọ̀ báyìí náà ọ̀gá rẹ wá fọ́ tọ̀ bẹ́ẹ̀ ṣe tó nì ó lẹ̀ sí pẹ́ mi lẹ́sẹ̀ níbi kọ̀ọ̀kan mi ju bẹ́ẹ̀ ṣe ń wò mí lọ ọlọ́run gbẹ̀mí nísìnyí kíá orí tó ìkànnlẹ̀ báyìí èmi náà sì bọ́ dànù. وإن خالف الإعلان سرا فما له. ìyàwó ẹ̀ tẹ̀lé mi ẹ jẹ́ kíkọ́ kọ́ yín ó dáa jù tá lọ kẹ́lẹ́ kí ìkíláàsì lè máa bẹ fún yín ẹ mọ̀túmọ̀ rẹ̀ tọ́ba náà dá tọ́sí tí oṣù bá mu ládùúgbò tó bá kù àtọ́lọ́hún àtọkọ rẹ lọ́tún ayé rẹ ṣe kọ́kọ́ rẹ níyà ìkàn máa jà ní òru rẹ kò fi sí érí ẹ̀ ń wo bá ní èmi ń gbádùn rẹ́ǹtì mi ọ́pàṣì lọ ìkíláàsì wo lẹ̀ ń bá ká tẹ̀ ń ṣàìsùn káàkiri tó tún wá ń jí ọkọ rẹ lẹ́pẹ̀lú èpè ibi tó ti gbàwé ẹ̀rí lọ ti fèèlì. ọ̀dà mi ló mọ̀ dáadáa. àṣé ó yẹ kíkọ́ ọ̀rọ̀ wa kójú gbangba ta lọ. gẹ́gẹ́ bí wòlíì gan èmi ìfẹ́ sọ̀rọ̀ púpọ̀ ní àwọn ẹni ìyẹn ńláńlá. ní bá ń sọ fún ọmọ rẹ ó lẹ́ mọ̀ mí yìí sì tẹ́ ẹni síwájú mọ́sálásí ni yóò sùn bí ẹrú ilé kí lẹ́yìn fojú dìyàn fún. njọ́ náà ló bá fẹ́ ṣàdúrà ó wá ní ẹtí gbogbo ilẹ̀kùn mọ́sálásí máa ń lẹ́ bá tì. ìkànnà mo wá fẹ́ dán lọ́hùn wò mo fẹ́ mọ àfa wa sáré bó ṣe yọjú báyìí ó kèrè pé àfa wọn kúnnú mọ́sálásí ni mọ́sálásí bó ṣe tó náà ló ṣe tó kò sáàyè kankan mọ́ ó tún yọjú wo lẹ́ẹ̀kejì mọ́sálásí wa ń fẹ̀ báyìí ó wá fẹ́ wó ó tún wo lẹ́ẹ̀kẹta sílì mọ́sálásí mì gbogbo rẹ̀ mì yóò wo lẹ́ẹ̀kẹrin ó wá rí torí bí ẹyẹ àfa wa ní kan ó pè wá ní wọlé ó ní bí ẹyẹ ni mo mọ lójú ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé mi àkọ́kọ́ èkejì ẹ̀kẹta bí mo ṣe rí wájú ọlọ́run lọ rí ó ní wọ́n tá àfa rẹ bá ń bọ́ sáwàdà bí kìnìún bá ń rẹ́rìn mọ́ rò pé ń fẹ́ yín o yóò gé ọ jẹnu eré wo lẹ́sẹ̀ tó fi sáré mú ẹran wájú àfa rẹ ayé àtọ̀run rẹ lọ mú bí bá ń bọ́ ọ sí ẹ sọ yẹ kí wò ó ṣeré ni ó lè máa bọ́ ọ sí ẹ ayé rẹ ó bàjẹ́ tó bá bá àfa rẹ sí ẹ ó ń bọ́ sí ẹ nù wọ́n náà wọ́n ń bá sí ẹ àlùfáà ṣé ìwọ ni kàn ń sẹ́ni tààtà báwo la wíwá wọlé yìí. وإن خالف الإعلان سرا فما له. bẹ́ẹ̀ ni ẹ̀yin obìnrin náà láti pé mo ń lọ mò ń bọ̀ ni ẹ̀yin obìnrin ní náà bọ́kọ yín bá ń bá yín ṣàwàdà ẹ máa páyà bínú ọlọ́run lẹ́kọ̀ọ̀kan nígbà tó bá serious kẹ́kàrà kò dákun kí ló ṣe ìwọ kẹ́kẹ́rẹ́ àgọ́ ẹ̀ kẹ́kẹ́rẹ́ àgọ́ kọ́ o kápẹ́ ní bá a ṣe fa iṣẹ́ là ṣe tó lórí obìnrin ó yẹ kẹ́ máa yọ bí òrì ni wọ́n ti ń bẹ lára ọkùnrin mi ẹ̀ máa fà ya ni lẹ́ni tó ṣe pé sáfà sàláàtì tí ó gba igi mú tí kì í wú àfà sàláàtì tí ó kè ha tí lè sì yanu bí ìbá ṣe pé ìfẹ́ tá a fi ń sunwó mi ó yẹ kí wọ́n fà ya ni iṣẹ́ tọkùnrin mi ṣàkọjá kó sunwó mi yóò ya pẹ́rẹ́pẹ́rẹ́ ni bí ìbá ṣe bẹ́ẹ̀ sọ́lọ́ndàrè èèyàn lásán ni wọ́n ṣe wá sunwó mi tóbi ní òkú ọlọ́ndàrè tí ó jẹ sàmẹ́lẹ̀ tí ó jáde ní Ìsàgámù. وإن خالف الإعلان سرا فما له. níjọ́ tọ́lọ́pàá kan kọjá yìí ẹ̀ lẹ́kọ̀ọ́ tó fa ọlọ́ndàrè lẹ́kọ̀ọ́ báyìí ọkàn fún lápá bá já ó ní máa mú lọ ọlọ́pàá bá gbé apá lọ òun mọ̀ dára o. ṣé èèyàn lásán làwọn ẹ̀dá mi lò obìnrin ṣe wá ń lóyún fún un ẹni tó ọkùnrin ẹgbẹ́ rẹ̀ gbọ́dọ̀ gbá lórí tí ò ní sun ayé obìnrin máa fọ́ dán ìwọ ẹ̀ yóò máa rẹ̀ rẹ̀ ọkà rẹ̀. وإن خالف الإعلان سرا فما له. yorùbá níbi dáadáa jẹrẹ. إن الله فضل سوى الكد والعنى. ó sì ká mi lọ bẹ́ẹ̀ tí yorùbá ní mahama. sallallahu alayhi wa sallam.
ẹ̀yìn òmùrẹ́ kó débi dáadáa. sallallahu alayhi wa sallam. bó ìlà sirru wal i'lanu fil mu'min istawa. ìkìláàsì mo fẹ́ tún mi kì í máa lọ torí ìkìláàsì yà ló pè mí. mo sì laqad fẹ́ kọjá ààlà ìkìláàsì. azza fi daraini. àṣé ó yẹ kí kọ̀rọ̀ wá ju gbangba àta lọ. bá a ṣe ń wọ àwọn alájí àgbà wọ́n jù bá lọ ní kọ̀rọ̀. ṣé wàá Adam wọ́n jù bá lọ ní kọ̀rọ̀. kápẹ́ ní kọ̀rọ̀ wọn ò ju ta wọn lọ ní wọn ò ní gbé champion dọjọ́ alẹ́. gbogbo àfa àti kọ̀rọ̀ rẹ̀ ò bá kún jù ta lọ kó tó kú ló kọ́ ló ti parẹ́. Allah. ó lo ìta tán kò sí kọ̀rọ̀ nù. níjọ́ tí ìta bá fẹ́ yíwọ́ kọ̀rọ̀ là á fi gbé. ta ló wá ní kọ̀rọ̀ mọ́ lónìí tí gbogbo ọmọdé ti há séwù fúnra wọn tán kò sásekún sẹ́mọ́ wọ́n sọ séwù dókun ẹran. tọ́mutọ́mu alimuhazamu alibọ́támẹ́tì alifanta alikọ́ọ̀kì gbogbo kọ wèrè rẹ wá já tán. ìdá sírù wal i'lanu fil mu'min istawa. yorùbá níbi dára jẹ́. laqad azza fi daraini wastawjaba Baba. thana. ọlọ́run já lè jọ yín ẹ̀sìn àmì dáadáa. àmín. wọ́n táwọn àáfàá máa fi ní kọ̀rọ̀ wọ́n ní kó wà àmàrà èmi kiri mi ń zọ hìrìhì kí kọ̀kọ̀ rẹ kó kún rìsáàvù rẹ lọ́dọ̀ ọlọ́run kó kún ju gbangba àta rẹ lọ. báyìí sẹ́ni mi pé tí ìta bá dàrú kọ̀rọ̀ lọ́ fi gbé. Allah wa in shi'ta wasilini. irú àwọn bẹ́ẹ̀ òun náà ní ìta àfa alájí àgbà dánwò níjọ́ tí mọ́tò wọn gun bíríìjì fúrúrú bàbá ní dúró. bàbá oníyanjú àmẹ ó sì dúró gbogbo ará abúlé náà wá tí mọ́tò wọn ti kò kú o bàbá náà ti ní ó kú o àṣẹ dúró ni mo wí ó dá kú ò ní ìsìn ìgbà ńlọ tó kú o ẹsẹ̀ méjì nínú bíríìjì ẹsẹ̀ méjì ń tàbá ìgbà ńlọ kan tó padà sẹ́yìn fúnra rẹ̀ àṣepamọ́ wo ni wọ́n ní táyọ̀ obìnrin olóbìnrin tó ń sin gbẹrẹ sí láyà. wa in khalafa al-i'lanu. ẹ dẹ́kun èyí lẹ́ni sọ̀rọ̀ o. sirran fama lahu. kọ̀rọ̀ wa táwa fa tẹ̀sùbá 1000 ní kọ̀rọ̀ káfa 1 níta káfa 1 million nínú ilé. kẹ́mi èrè ó balẹ̀ kó tó bá di híyà mo ní tí ń náwó rí kí lọ́ọ́ náà bẹ́ẹ̀ yẹn dákú ọ̀ léjì ọ̀ lásìpamọ́ ọ̀ ní kọ̀rọ̀ pàápàá ọ̀ dá pàápàá àwọn àjọ náà débi kọ́ kéèkan sí yẹn lórí kó jí yóò máa kú lọ́rùn sí ni. wa in khalafa al-i'lanu sirran fama lahu. wọn ò dá mi lóun dára mọ́jẹ́. Allahi fadilun siwal kaddi wal ana. ibi tí mo ti lọ ẹ̀dá mi padà o alimukulisuna walimukulasuna ṣe àyíbá nǹkan ni ni. ayakumullah. ṣé mo lọ sọ ìkíláàsì ẹlẹ́ẹ̀kẹta ẹ̀ẹ́dá mi ẹ̀ ti wí ẹlẹ́ẹ̀kejì ó wá kú ẹlẹ́ẹ̀kẹta àbí bàbá mi máa mọ̀ tí ní wí ha ẹ mọ̀ ìyá yìí dọ̀jọ́ alẹ́ ọlọ́mọdé tí a náà dà. àmín. òdodo ni wọ́n yá yìí dọ̀jọ́ alẹ́ abẹ́ẹ̀ rí ẹni abẹ́ẹ̀ rí bàbá ọ̀sọ́lẹ́gbẹ̀rún náà ni àṣìṣe kiri ni mo mú kéèyàn ó dùn lọ́jọ́ alẹ́ tọba pe ọlọ́run tó ń fọwọ́ rẹ bọ́jú ọ̀ nídìí kẹ́kẹ́kẹ́kẹ́ because ọlọ́run ti sọ̀kalẹ̀ sí ọ lọ́wọ́ ìkíláàsì ẹlẹ́ẹ̀kẹta sí mo lè wí ìkíláàsì yà ló pè mí ẹlẹ́ẹ̀kẹta huwa nisiyan ru'uyatil khalqi bidawami nazar ila al khaliq. Allah. ipò kẹta ìkíláàsì tó ga jù sí mo lè tún Yorùbá huwa nisyanu ru'yatil khalqi bidawami nazar ila al khaliq an-nazari ila al khaliq. ayakumullah. ẹ dẹ́kun ẹ tẹ̀lé mi torí Ọlọ́run tẹ́ ẹ bá bá sẹ́dẹ̀bì kan kíláàsì mẹ́ta ni kíláàsì àkọ́kọ́ ìta àti gbangba àti àti kọ̀rọ̀ yóò ṣe kíni yóò ṣe dọ́gbandọ́gba ẹlẹ́ẹ̀kejì kọ̀rọ̀ yóò ju gbangba àta lọ ẹ béèrè kẹta ẹlẹ́ẹ̀kẹta. ẹ̀kẹta ní síyánu ru'yatil khalqi tọ́ba bá sẹ́dẹ̀bì kan tán ọ̀ wá ní rí ẹ̀dá mọ́ bin nazar ila khaliq. Ọlọ́run nìkan ló kù tó ọmọ rí yẹ kíláàsì kẹta tó ga jù nù tọ́ba ní mọ́tò ní rí mọ́tò mọ́ ọmọ rí Allah
tó bá rí aṣọ ní rí aṣọ mọ́ ọmọ rí Allah ìgbà náà ṣé wọn ì rí ìyàwó wọn mọ́ wọn ọmọ rí ọlọ́run ọmọ gan dìnnà sí wọn wọn mọ̀ pé àríṣẹ́ ò bá sọ̀rọ̀ ní bẹ́ẹ̀ ni ẹni tó ní alókùtà ń rí ipò tí àwọn wòlíì máa kú sí i. نسيان رؤية الخالق بالنظر بالدوام النظر إلى الخالق بالدوام لو بالدوام بابا بالدوام لولو بالدوام النظر إلى الخالق هما ولون فا أو أكوسيبو يا نفس سيحي يا نفس سيحي أبدا ولا تحبي أحدا إلا الجليل الصمد يا نفس موتي كمدا هذا الله أكبر الله أكبر nígbà náà ọ̀ọ́ni rí nípa àmọ́ àfọlọ́. ya nafsu sihi abadan. ẹ dẹ́kun fẹ́ kẹ́ tẹ̀lé mi kò ní sókè kò ní sílẹ̀ mọ́ yóò di Allah. Allah. bí alẹ́kọ̀ọ́ mọ gbáà Allah. Allah. wọn ò tó kí wọ́n lẹ́kọ̀ọ́ mọ́ mi wọ́n lọ́ọ́ lẹ́kọ̀ọ́. Allah. wala tuhibbi ahadan. jama ṣé mo ní mẹ́rin wá mi eléyìí o ẹ ní mẹ́rin wá ni. ẹni mẹ́rin wá. wala tuhibbi ahadan. bàbá sọlá gbẹrú ẹni wọn ṣe pàṣẹ Ọlọ́run dáre dáadáa yóò rí pé adé ko an-nazar ila al-khaliq. tí n bá ń kúrò ẹ máa já mi bó lọ wí ọmọdé yìí. ìlàlì jalila sọmọdà yànnà mùsùlùmí kàmàdà. ẹ̀yin ìyá ẹ tí ní mẹ́rin wá ni. ayakumullah. ìkànnà wòlíì ní ẹ bá kúrò ọmọ nùlù rẹ wọn bá ló jalè ẹ tẹ̀lé mi dákun mọ́ lọ́ka mọ́ ní ẹ bá àárẹ̀ sí ẹ. níjọ́ tí wọ́n ní wọ́n tì mẹ́wọ̀n bàbá wa ìmáàmù wa ní kùjú àgbà bàbá yẹn yẹn. Allah. ìkànnì ọmọ kí ó bá ní mo fẹ́ bá wẹ̀ wọ̀n wọ́n lọ́ọ̀sẹ̀ oníbo ní owó tá à ní bá wọ̀ mo lọ bá ṣéwù tiẹ̀ wọ̀ mo lọ bá wọ̀ dá mi lò ó kàn béèrè pé lọ́dún ní owó ẹran ò yọ ó yá àyè mòrídìí ẹ lọ dá wa oníṣà ṣéwù náà ni wọ́n rẹ̀ rántí ìsìn lọ́hùn òkà kéèyàn orówó rẹ̀ rán ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn tí wọ́n fún alọ́ wúlìdí gan ọ̀rá kẹ̀kẹ́ àwọn ti lo mọ́tò lórí mẹ́sàn-án ibi tọ́lọ́ ń gbà sí fún yín ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìwọ́lé ẹnu tiẹ̀ lè ra mọ́tò ọlọ́mọ lè béèrè oore fún yín àlùbáríkà rẹ̀ lè má kọjá ibi tó dúró sí o wọ́n ti ń jẹ́ wòlíì rẹ̀ tí o lè sọ̀yàn dó lóríire. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. àti nùbúwà àti rìsálà rẹ̀ sọlọ́wọ́ tó sùn mọ́nu ni sọlọ́wọ́ tó Abubakar ni kí ló dé tí ò lówó jù wọ́n lọ wọ́n tán náà ń folúkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó jù ọ lọ pẹ̀lú nùbúwà àti rìsálà àwọn náà gbọ́dọ̀ fi kíní kan jùlọ gẹ́gẹ́ bí èèyàn wọn lóde pé tí o bá ṣe bùkátà àfi kó ké sí yẹn tẹ́ ẹ bá ń wo àfáà pé olówó lẹ́mọ́ ládùúgbò àrè ògbà ìdáyà lọ́wọ́ fún ó fẹ̀yìn lówó àfi kẹ́ súnmọ́ kẹ́lẹ́ bá a sórí ire. tí wọ́n tẹ̀lé mi àbí wọ́n tẹ̀lé mi bó o lọ wíjẹ. ìlàlì jalila sọmọdà yànnà bùsùmùtì kàmàdà. mo wà nílé bàbá yóò bá ọmọ yóò bá bàbá sọlẹ́gbẹ̀rú ọmọ kí wọ́n lóun ó tẹ̀lé àáfàá wẹ̀ wọ́n wọ́n lọ́ọ̀sẹ̀ onígbàtọ́gà wa tẹ̀ tí ló sẹ̀ gbogbo wa sẹ̀ tí ń bú ṣé rẹ̀ ti pé àwa náà àìlè sọ fún ẹni wàláhì aṣẹ́wó wọn ti pọ̀ jù ń ṣìnà burúkú ni ẹ́ ara tá àbẹ́lẹ̀ ọ̀nká ké lára wọn nù ọ̀ṣọ̀fò tí ẹ bàjẹ́ ọ̀rí bíi tíṣẹ́wù rẹ̀ kù sí ó parí fún ọlọ́dọ̀ ọlọ́run al-inqiyad mo fẹ́ ká tẹ̀lé mi al-hurmatu khayru min at-ta'a kéèyàn ó báwo èèyàn ó yájú kó máa tẹ̀lé ká lọ ẹlòmíì ń tẹ̀lé èèyàn tí ó bọ̀wọ̀ èèyàn ẹlòmíì ò sì délé rẹ̀ rí tó bọ̀wọ̀ rẹ̀ ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ lọ́fàájọ́ òní
ẹnìkan jí asset ṣùgbọ́n kí ni tí a máa gbé sójú sẹ́ẹ̀tì èmi ni ẹni tó ní sẹ́ẹ̀tì wa fi sí kí lè kó kọ rẹ wallpaper tó lé mi ò mọ́ nẹ́bà bó ṣe tẹ̀ ń yàn báyìí ló bá rí ha ó ló ń dáná o ní báńkì mo wá pè nọ́mbà o bó o ló jẹ́ ó ló ń jí ni wàláhì àmọ́ ńgbà tí mo ti rí yín níbẹ̀ ń dà padà ó ní mo fẹ́ tà ni ó wá mo ní kí n problem ẹ̀ ó lóun fẹ́ lọ school òun wá fẹ́ tà kó n fi gba fọ́ọ̀mù mo fóònù wá tọ́ ìpa yunifásitì rẹ̀ mo rán o yóò sáfù lọ́dún tí ń bọ̀ nísìn. ìlàlẹ̀ jalila sọ́mọdà yànnàbọ̀ sùmùtì kàmàdà. nígbà tó náà rí tó yẹ kó dá padà kò gbélé kéwú o kì í sajánásì kì í sọmọ kéwú kò kódà kò wá wá sí àmọ́ orí pé ṣé mo lè jí mọ́mọ́ fàgbésá níbi tí ọmọ kéwú ti fẹ́ títí pòmú lóru lẹ́ni ara àta níbi tí ọmọ kéwú ti gbọ́ yàrá tí ó gbowó àfa mo fẹ́ kẹ́ ẹ mọ̀ kí ọmọ kéwú mi ẹ kú dúró tí àfa yín kí ló dúró ti fún ẹlòmíì kò lè jí àṣírí gbé ni o lè lọ́wọ́ ajá lé kéwú kì í ṣe kí àfa ò lè sórí rẹ̀ owó sísọnù lápò àfa lójoojúmọ́ àwọn ọmọ kéwú tí wọ́n yàrá ní kò àlùjẹ̀lú kan bẹ̀rù àfa àwọn ìdílé àfa bọ̀dọ̀ wíjẹ̀rẹ̀. yanabusu sí abadan. Yorùbá níbi dáadáa jẹrẹ. wala tuhibbi ahadan. ilali jalila samada yanabusu moti kamada. ilali jalila samada yanabusu moti kamada. Yorùbá níbi dáadáa mọ́. Allahu alayhi wa sallam. mo bára dé ọmọ kí wọ́n wọnú ẹ̀wọ̀n pẹ̀lú àfa mo fẹ́ kẹ́lẹ́ yìí ó jẹ́ wàásí fún yín èyí tá a fa yín kú tẹ́tẹ́ délé rẹ mọ́ òfò náà fi ń ṣe o. Allah. ló bá wọlé ó bá wọ ẹ̀wọ̀n àfa yóò sì gbọ́dọ̀ wọ ẹ̀mí tútù àdéhùn tọ́lọ̀ tó fi kàn nù. ó wá ní ẹ bá ń bomi àwọn abomi fún un ó wá wú omi mọ́ ara rẹ báyìí ooru tí ń bòde lára rẹ lára ọmọ kí wọ́n ń gbóná bọ̀ ìgbà tí ìdárọ̀ omi sì ti di omi gbóná ooru ara rẹ báyìí tí ń jáde níbi àfàwà náà ooru wa ń bòde abọ́ sì wá di gbígbóná mo fẹ́ kẹ́ tẹ̀lé mi àfàwà wẹ̀ tẹ́ láàárọ̀ wà ní ṣéwù bẹ́ẹ̀ ṣe tó àti kàrámà yìí tí wọ́n lè mú ẹ sá ibi tí ń bọ̀ ọ̀nà tó ní ṣéwù yìí ò lówó àsìkáàrù tá à ń ṣe tá a fi ń wọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ntọ́nà fẹ́ bún yàn ọ̀tọ̀ níta àfagbára wọ́ ọ̀tọ̀ tó bá ṣe pé bá a ti wáyé wá soríire ni lọ́n fún wa lóríire ni bó lo lórí ibú ti soríire ẹni tí ń pààyàn ládùúgbò yóò tó lówó ra mọ́tò ẹni tí ń mutí tí ó ya wèrè yóò wá lówó lọ àwọn tí ẹ ti fẹ́ kú sórí awọ tó máa fẹ́ ságbà náà ràn bẹ́ẹ̀ délé wa ẹ̀ jẹun wọn ò dá mi lóhùn mọ́ àáfàá wa níbi tí n bá nu ó ní wọn ò tó mi mú orí ń gbà tọ́lọ̀ mú mi ní ẹ mú mi. Allah. má ramaita idh ramaita walakin Allah rama. ìwọ́tọ̀ tá a fa tẹ̀sùbá bí nǹkan bá bá ọ ọ̀gángan rẹ nù. àáfàá lọ́mọ wọn mọ̀ mí ó nígbà tí wọn mọ̀ ẹ́ ńgbà tí ó fi tì í mọ́lé kí ló tún kù mọ́ bàbá kò sí mímọ̀ kankan mọ́ jèrè. níbi tó ń rí àáfàá wọn tán dé ó gbà pé nǹkan kan ò lè ṣe àáfàá wa ń di oyè pé innal izzata lillahi jami'a àsìkò tá à ń níyì ìgbà tọ́lọ̀ ń fún wa níyì nù ìgbà tọ́lọ̀ ń mú mi ní ẹ́ mú mi tọ́ rí àmọ́ ń jọ tí wọ́n bá pa mí ọ rí nǹkan wò ó ní wọ́n tún pa ẹ́ ó ní kódà wọ́n ò rí nǹpa ìwọ jẹ́ odijọ́ tí wọ́n pa mí àáfàá sọ fún ó ní kódà wọ́n tún pa ọwọ́ odijọ́ tí wọ́n pa àáfàá wọ́n sọ fún ọmọ akéwì rẹ̀ ó lónílẹ̀ mọ̀ mí ẹni ẹ̀dá kan ẹ̀yìn tá àmọ̀ tẹ́ fi tì í mọ́lé òníwálà àmọ̀ ẹ̀ tí a tún fẹ́ pa ẹ̀ ṣùgbọ́n pé wọ́n ní wọ́n pa bí wọ́n ṣe gbé orí ẹlẹ́gi báyìí ìlú pé ọba pé ìjòyè ẹ̀ ó jẹ́ gé orí rẹ̀ báyìí ó kàn fò lọ sọ́mọ̀ ni sẹ́rí ẹ̀jẹ̀ tó kán sílẹ̀ báyìí ó kàn kọ́ Allah Allah Allah
ìgbà wípé yéé àwọn máa sì yẹn pa gbogbo olùkọ́ gbà fún lẹ́ẹ̀kan náà ni. Allah. níbi tó kọrin òun àdé kó tó kú ó kú tán á gbà fún káàrin ẹni ọlọ́run bí ṣe rí nù. وإن خالف الإعلان سرا فما له. ọ̀nà nisiyanu royatil khalqi ẹ̀gbọ́n bí dawami nazari ilal khaliqi. ẹ jẹ́ àsinmi èèyàn wíwò ọlọ́run ẹ kọjú sí. nítorí ìkìlásí yà lọ pé ẹ má wọ̀ tó ẹ má wò sí ma ẹ má wò tá a ní. إلى الله فاسكم. ẹ dépò رأيت ربي بعين قلبي فقلت لا شك فقلت لا شك أنت أنت حياتي أنت حياتي وسر قلبي بحيث لا أين كنت أنت وأنفنائي فنائي وفي فنائي وجدت أنت جماعة أنت أنت حياتي. bẹ́ẹ̀ bá kọ́ bẹ̀rẹ̀ tẹ̀sùbá bí kámẹ́rà síbi ọkùnrin àbí kí ni ó máa ọ̀sìn gbọ́nà ó fẹ́ràn obìnrin púpọ̀. أنت حياتي وسر قلبي. èwo lọ fẹ́ bẹ ká falẹ̀ ọ lọ́wọ́. بحيث لا أين كنت أنت. ó fẹ́ràn mi. ọ sori ire kalẹ̀. wà á fọdé yìí. ó dépò bíbá ẹlẹ́yà mi dùn yẹn kò tà. ó dépò rẹ̀ àti ìbù wà nìsa wà kó rọ́tà ayélujára bí sàlá ìwọ náà dé màkàmàkà lónìí náà. anta hayati wasiru qalbi. ẹ sì pé àmín. àmín. bọ́ọ̀bù wí ọmọdé yìí. anta hayati. kí ni n bá bọ̀. wasiru ẹni qalbi. anta. anta. bẹ́ẹ̀ bá kọ́ bẹ̀rẹ̀ tẹ̀síbà wọ́n ní la ilaha illallah ọwọ́ akánu àwọn alul bidaya nù tó o bá wá ṣe tẹ̀síbà tán tó o bá rí tó o sùúlù tán yóò ní la ilaha illa anta ọtí rí dàmírù kínú lẹ́yìn tẹ̀ ń kí lọ alẹ́ alimakata ẹni tó ń bá sọ̀rọ̀ anta la ilaha illa anta la ilaha illallah la ilaha illa anta tọba kó sínú ẹ tán tọba parí tán la ilaha illa ana huwa wa huwa ana bẹ́ẹ̀ bá sì wá gbà man aadali waliyan qad hadantuhu bil harbi. ọlọ́run mi yẹn bá bá sẹ́dá yìí kan tán wọ́n di ọwọ́ tí fi ń gbà nǹkan mú ẹni bẹ́ẹ̀ ni wọ́n di ojú tí fi ń wo nǹkan àsìkò nǹkan bẹ́ẹ̀ tí wọ́n bá rí lọ́rùn rí tí wọ́n bá ṣe ọlọ́run náà ni tí wọ́n bá ní bẹ́ẹ̀ kọ́ náà nù wọ́n dípò bẹ́ẹ̀ wọ́n bá iṣẹ́ débẹ̀ bẹ́ẹ̀ náà ṣe dúró yìí nísìn wọ́n bá débẹ̀ ètò microphone lọ́wọ́ ẹ̀ ló bá ní ẹ̀dá kan ẹ̀ bá mi débi kan lọ́sọ̀ tó ń bọ̀ ṣe ń tẹ̀lé ọ ọlá akó ti fara dàmí ẹ̀ẹ̀kan tí ó bá lò mí ń gbọ́dọ̀ kọ́sẹ́ fún bá a ṣe ní sọ́lọ̀ nù ọ̀sán ń pa ilé ẹjọ́ la ilaha illallah la ilaha illallah ọ̀ tí ìbéèrè ń pa ọ̀sẹ̀ bá ń lọ́dún méje nǹkan burúkú ṣẹlẹ̀ ńlẹ̀ yín àwọn alákèké tẹ ọmọ kan káyọ̀ oró yìí jáde ẹ̀ẹ̀kan tó fẹ́ lu ọlọ́run kò gbọ́dọ̀ mọ́dọ̀ ọlọ́run. Allah. torọ́ àti ń pèsè pẹ́ tó fi béèrè ń pa. ẹ dákun sọ́tù wá yí ẹni sílẹ̀. Masha Allah. bẹ́ẹ̀ náà lẹ́yìn obìnrin náà lè ṣe ẹni bò lè ṣe lè ṣe. asọkọ rẹ dọ̀tí ọ̀fọ̀ ọ̀bẹ̀rẹ̀ kankan ilé dọ̀tí ọgbà ọ̀sán ṣe wẹ́ ó wá di pé èèyàn kú lé yín mo fẹ́ kẹ́ wá ń jọjọ́ mẹ́jọ yóò àbí ń tẹ̀lé oníṣẹ́ rẹ̀ ọ̀la akọ́ ti ń tẹ̀ lọ́rùn bọ̀ ọ̀wá ń bọ̀ kọ́nú jẹ́ ọ̀ ń sépèlè sàrídìí ọ̀dáná ìsinudí ọ̀tún lọ kébà mọ́sálásí kò fowó ọbẹ̀ ẹlẹ̀ kò ní sọ̀rọ̀ wá ní tọ́mọ̀ lọ́tún lára àṣekú bá mi adélọ́kùn bá rẹ̀ gbàsókò ara rẹ̀. anta hayati wa sirru qalbi bihaythu la aina kunta anta. ẹ jẹ́ wá wí méjì tí mo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ al-mukhlisuna wal-mukhlasun. bí mi látàárọ̀ kí n wá padà ní ìsìn.
al-mukhlisun wal-mukhlasuna. ṣé mo lè tú ẹ dákun? láti màmúnù mú lẹ́nu pọ̀ ojú ń wò mí. ẹlẹ́rù kábìlà ha ọmọ mi bẹ́ẹ̀ mọ̀ ẹ́ tá a lọ àìsùn wọn ẹnì ẹ̀rọ kí wọ́n rí. ẹlẹ́rù kan fìlà. ẹlẹ́rù kan ẹ jókòó ẹlẹ́rù kan fìlà. mo lọ àìsùn wọn sí katania mo fẹ́ katania. katania ṣé mo wá lè tú méjèèjì. al-mukhlisuna humul ladina akhlasu ibadata lillahi akhlasu ibadata lillahi. mukhlisuna wal mukhlasuna humul ladina akhlasahumullahu ta'ala li nafsihi. Allah. Àmín. mukhlisuna àwọn ní ẹ̀fọ́ ẹ̀sìn wọn mọ́ fọlọ́ wọn fọ mọ́ fá ọlọ́run lè dọ̀rẹ́ mi. mukhlasuna àwọn ọlọ́run kan lè fọ̀ mọ́ wọ́n bá àwọn sẹ́jà tí ìbá àwọn sẹ́rẹ́ dáradára ọlọ́run ní fúnra ara mi mo sà ọ́ lẹ́sà. káyọ̀ máa rí ọ bí ìwèrè lọ́dọ̀ mi kọ́ máa jẹ́ apàṣẹ. akhlasahumullahu ta'ala ọlọ́run fún rẹ̀ ló fọ̀ ọ́ mọ́. ayé máa pè é dáadáa ọ̀dà lọ́dọ̀ yín ni ò ti wúlò lọ́dọ̀ mi ò wúlò. méjèèjì ọ̀dọ̀ ọlọ́run náà ló já sí ìkan wà lọ ni ọlọ́run wà kàn àkàn wà láǹfà náà fi rí fún ọlọ́run ló wá bá ẹlòmíì kódà ńgbà tí wàá bá atani ń tà lọ́wọ́ ó ń ta àtàlà ọlọ́run kan sọ̀kalẹ̀ sí àwọn Allah ọlọ́run ni mo dé bí ó sì máa bá lómi ẹlòmíì ń fọṣọ lọ́wọ́ ọlọ́run dé sí mukhlasun humul ladina akhlasahumullahu ta'ala méjèèjì mo wá fẹ́ fi ti wá àsìká máa lọ lé. Wo ló fọ ẹ̀sìn wọn fọlọ́ bàbá sásìn nìkan la lè fọ mọ́ ẹ̀dá mi lóhùn níta dùkúrú bí ànfààsì fà sọ́fìlì kọ́líbà lè la. fa intadhkur bi anfasi fa sọ́fìlì kọ́líbà lillahi. ẹ̀yin ìyàwó ẹni náà ẹ fẹ́ ń túrú ó ti débi ká kojú abẹ́ǹkò. mukhlisun àwọn tí wọ́n fọ ẹ̀sìn wọn fọlọ́ sásìn nìkan la lè fọ mọ́ bàbá ǹjẹ́ arọ́ kan wà fọ̀ mọ́ bọ́ọ̀ bá pààrùn jẹ tẹ́lẹ̀ mi o ọ̀ní náà ọ̀ sì pa àwẹ̀ jẹ sọ̀ọ́ pa mọ̀lẹ́bí jẹ. jẹ́ ń tún wí ọ̀ pààrùn jẹ ẹni náà ń kírun dédé kọ́ ọ̀ sì pa àwẹ̀ jẹ ọ̀ ń gbàwẹ̀ dédé kọ́ sọ̀ọ́ pa mọ̀lẹ́bí jẹ. èmi náà ṣe rí tí ń rí ọ nínú oríire náà yín àfi kí téèyàn ó bàjẹ́ oníkọ́ bẹ̀rẹ̀ ẹkún irú èwo la tó wá kàn yí o òní kọ́kọ́ sunkún torí pé inú rẹ dùn èèyàn sí lérí kó lọ kí ẹ èèyàn tí mọ́kàdérí kẹrí ẹ̀ lérí lójú àgbo àdúrà ẹ̀yìn ni ó dúró sí àmọ́ sunkún pé ìbáṣe mi ntí òjì ó kàn náà nù ọ yọnu sẹ́ni tó dáa fún ni. mọ̀dá mi ló mọ̀ dáadáa ǹjẹ́ ọ̀pá ẹbí jẹ́ ǹjẹ́ ọ̀pá ọ̀rẹ́ jẹ́ mọ́sálásí náà ti ń rí ọ ọ̀rẹ́ rẹ̀ wo ló dáa fún ní tó dùn mọ́ ìkíláàsì ń tún jẹ́ ìkíláàsì ọ̀fọ̀ ẹ̀sìn rẹ mọ́ ẹsẹ̀ lẹ́ni ọ̀fọ̀ ẹ̀mí rẹ mọ́ ẹsẹ̀ lẹ́jì ẹ̀bẹ̀rẹ̀ kẹta ọ̀fọ̀ ọkàn rẹ mọ́ lójú ti jòkó ṣe ẹ̀rọ kan fọ̀ mọ́ ǹjẹ́ ẹ̀rí wà fọ̀ mọ́ ẹ̀sìn wo gan lẹ́rí fọ̀ mọ́ bó o lẹsẹ lẹsìn ọ̀ngàn fọ̀mọ́ sí ẹjẹ́ ọmọdé àwọn afọ àtàwọn àmì ǹjẹ́ arọ́ kan wà fọ̀mọ́ èyí ara mọ́tò ẹ̀ ló tẹ lábẹ́ ẹ̀yin náà tẹ lókè tókè bá kọ́ ọ tó tẹ lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ bá kọ́ ọ tẹ ń sálẹ̀ kálukú lọ́lọ́run ó gbà fún lásìkò tí ó gbà fún ìkíláàsì lè ń tù ó tó mú ọ̀rọ̀ ọlọ́run dáre pé ìkíláàsì kalẹ̀ òun náà ni tasfiyatul qalbi ikhlasul qalbi ikhlasu sirri wal qawli wal amal ìjòkóngbà náà ikhlasu sirri kọjá sírí kókó kọ̀ọ̀rẹ́ ó mọ́ ọ̀rọ̀ kọ́ èèyàn bàjẹ́ ṣùgbọ́n orí táyà rẹ̀ jò orí bí ó ti lọ bẹ́sẹ̀ yóò dago kan ọ̀sán mẹ́rẹ̀ẹ̀rin mojò èèyàn ṣe é ní kàdébi kó fẹ́ kí tẹni tó dá ó bàjẹ́ ikhlasu là ń sọ̀rọ̀ lórí ẹ̀ ẹ fọ àṣírí yín mọ́ ẹ sílé ní ẹ fọ gbóná ẹnu yín mọ́ ẹ sílé jì ẹ jẹ́ sí ọwọ́ yín mọ́ ó di mẹ́ta. ẹlẹ́ẹ̀kejì tí mo tú al-mukhlasun òun làwọn tó ṣe pé ẹ mọ̀ fojú di ẹ́ ọlọ́run ti pè é dá sọ̀rọ̀
bí tí ń jòkó mi. ẹ̀yin lẹ́lẹ́ yẹn jẹ ọlọ́run tó dá kò nígbà kẹ́rin yẹn jẹ mọ́ tọ́lọ́ ọlọ́run ti sọ̀kalẹ̀ sí la. ìmọ̀ bẹ́ẹ̀ ní ọmọdé o ẹni bẹ́ẹ̀ ni ibẹ̀ nú àgbẹ̀ ẹni bẹ́ẹ̀ ni ẹ̀ dá mi lóhùn. ìkànnì wòlíì tó kú ẹlẹ́mi ló ṣẹlẹ̀ lára mú kiri tó wà ládùúgbò ló bá ní ẹ sì ní wòlíì ló bá lọ yàgbẹ́ sí sàárè rẹ̀ ń kàn ń gbó bí ajá ni ó gbó tó fi kú ni man adali waliyan qad hazantuhu bil harb. ń gbọ́ ni ilé kíláàsì la wà yìí o ẹni náà àwọn ọkùnrin ẹja fọ àṣírí wa mọ́ ká fọ gbólóhùn ẹnu wa mọ́ ká fọ sí ọwọ́ wa mọ́ ẹ̀yin obìnrin ẹ fàṣírí yín mọ́ ẹ dá mi lóhùn ẹ mà sí tí mo ní ẹ fọ̀ mọ́ èyí tí ì bá sọ ọmọ ọkọ rẹ tètè pé jòkó yá ó yíwọ́ èyí tí máa lẹ́kọ̀ọ́ ọmọ ẹni lè kéwì bó ṣe rí ní í ṣe ọmọ rẹ ti yàn wọn ò lè kọ́ ọmọ tọrọ ọkọ rẹ ò ní fẹ́ ṣe ọmọ tó bí gbogbo ẹ̀ṣẹ̀ tóbìnrin bá ṣẹ̀ ilé ọmọ ní oṣù parí ẹ̀ ọkọ rẹ̀ bá gbóná ju yègbè lọ láti fi bá lẹ̀ ṣòwò tèmi tó náà sì lọ́nà abarẹ́ mọ́kà tó bá sì bàjẹ́ wọn kó wọn pe ẹran ọdún mọ́ àníyàn yín ló sẹ̀yìn ò sẹ́ mú wọlé wá tí ìbá ṣe ká fi ìwà ọmọ kún tóbìnrin káàrin obìnrin ní kú sílé ọkọ tí ìfẹ́ ó ti tán àmọ́ tí a bá lo ayé etí tán yóò wá ku ayé ọmọ bàbá ọmọ àpè kí n wá kọ́ olókùn bí dókítà àìmọye igi tí ò dáa tó léṣe tó dáa lórí òun àṣìlélẹ̀ bẹ́ẹ̀ dànù ẹ wo igi òrombó àṣà ẹ̀gún ni àbí ṣùgbọ́n torí òrombó tó wà lórí ẹ̀já alégé dànù a tún wá lọ gbìn ságbàlá a máa fẹ́ yìn gún ẹ̀gún a máa mu omi orí rẹ ẹ̀yin ọkùnrin yà faramọ́ ẹ̀gún tẹ̀fẹ̀rẹ̀gùn ọmọ wọn náà lè sọ tẹ̀ ń jẹun bí ìbá ṣe ká fa ayé ọmọ kún ayé obìnrin mélòó ni ó kù sílé ọkọ táwọn bá ti di ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ẹ̀yin ọkùnrin ẹ̀ ní sùkùn tó pọ̀ ẹni kí ni ó ṣẹlẹ̀ ìyá ó ti pín ìfẹ́ rẹ̀ sí méjì yóò ti gbé kankan mọ́ ìgbà ní o ti máa ní ọmọ mi lọkọ mi èyí ni kí n kọ́ mọ́ bàbá yín bàbá ogun ayé èyí náà ni kò tún sá jèrè yín kú kéké tán tọ́mọ bá di ọmọ ọgbọ̀n ọdún ẹ gbàgbé ẹ̀ obìnrin wà láyà tí mo wà dúà wá ẹ wo mi a gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ má ṣe wí ẹ má.